bọ́lọ́dún sọdún o bọ́lọ́dún sọdún àwa náà ṣe ta wá bọ́lọ́dún sọdún. àti bọ́lọ́dún sọdún o bọ́lọ́dún sọdún àwa náà ṣe ta wá bọ́lọ́dún sọdún. àti bọ́lọ́dún sọdún o bọ́lọ́dún sọdún àwa náà ṣe ta wá bọ́lọ́dún sọdún. àti bọ́lọ́dún sọdún o bọ́lọ́dún sọdún àwa náà ṣe ta wá bọ́lọ́dún sọdún. ọlọ́dún mẹ́mọ́dún ẹ̀ lọ́dún. kúkú mọ̀ tiẹ̀ lálárèrè oyin mọ̀ tiẹ̀ nínú afáráàgì àfèrèbòjò mọ̀ tiẹ̀ ní sáà olórí Olúwaṣeun Àgbékẹ́ ẹ̀kú ọdún olórí ọba Adékúnlé Ahmed Oyèlúdé Àjàó Mákàmá ìyá mi Olúwaṣeun Àgbékẹ́ ẹ̀kú ayẹyẹ ọjọ́ bí ẹ̀yìn ẹ̀kú ewu àmórí pé ọdún tó wọlé àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀lẹ́ mọ̀ ṣe olórí Olúwaṣeun Àgbékẹ́ olórí Olówu of Kútàláńd wọ́n mọ̀ pé yín nígbà gbogbo mo lé mi mọ́lé àwọn bàbá tẹ̀yìn Ìjẹ̀bú ọmọ alárẹ̀ sanilé àwọn bàbá tẹ̀yìn ọmọ fi ìpẹ́kù kalẹ̀ ẹ̀wẹ̀ sọ́ni tìjẹ̀bú ẹ̀sùn èní tirẹ̀ mọ́ ẹ̀yin lọ́mọ elébìrìpò sékété níta ọba ṣé bẹ́yìn lọ́mọ ọba ń ta ẹ̀yin lọ́mọ àfi kọ́kọ́rẹ́ wò mọ́ dàgbà ọmọ alágẹmọ òfin yọ̀wọ̀yọ̀wọ̀ bó bá wù Ìjẹ̀bú àwọn ẹni ẹni wíníwíní bó bá wù Ìjẹ̀bú àwọn ẹni ẹni wíníwíní bó bá wù Ìjẹ̀bú afẹ́ni rẹ̀ yòókù sọdún Agẹmọ wọn òkúkú mẹ́gùn wọgbó sàràrí ìgbà ló mẹ́gùn wọgbó rẹ̀ mọ́ ẹ̀yin la fíjú Ìjẹ̀bú tí fọkọ ẹja pé náà ọmọ adùn máde ọmọ adùn mọ́sù pẹ̀dì rẹ̀ jẹ́ ọmọ aládìrẹ òkòkò mọ̀gà ọmọ nsẹ́ni sẹ́ni òyọ̀yọ̀ oyàmọ̀yàmọ̀ ohun tí sẹ́ni kò lè pani ọmọ dúdú lé wọn ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́ ìjọ́ sí o pupa tọmọ bẹ́ẹ̀ ṣe ò sí lé ọmọ mọ̀rẹ́yẹ mi òrókò tán ẹ̀yẹ sì ti lọ ọmọ mo ní sùn lílé ọmọ mo ní sùn nílé wọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ tí bẹ́ẹ̀lì àwọn bàbá yan ọ̀pọ̀n nínú ilé àwọn bàbá tẹ̀yìn ọ̀dà mi lójú ìyá wa Olúwaṣeun Àgbékẹ́ èmi Fáwùmí Àgbékẹ́ wọn mọ̀ kìyìn nígbà gbogbo ọmọ onígbó mọ́dé ọmọ onígbó mọ́wọ̀ ọmọ onígbó kan àjòjì ọ̀gbọ́dọ̀ ọwọ́ bẹ́ẹ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹbọra nílé bàbá tó bí yín lọ́mọ Ìjẹ̀bú àmèrè níwà olówó ṣẹ̀ǹbáyé kówó kúkú di ó tó gbòde kó tó dòwó ẹrú kó tó dòwó ọmọ ìran Ìjẹ̀bú ní náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó ló dé lówó ọ̀hún pọ̀ sí i ọmọ ẹlẹ́yìn ìkúlẹ̀ Adéwúre òrìṣà jẹ́ ń dàbí onílé ìdí ni wọ́n wí o ni wọ́n fi pé ìgbẹ́ Ìjẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ìtọ̀ Ìjẹ̀bú owó iwájú Ìjẹ̀bú owó ọ̀tún Ìjẹ̀bú owó òsì Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o Ìjẹ̀bú ńlá mèrè níwà olórí Olúwaṣeun Àgbékẹ́ aya Oyèlúdé Mákàmá Olówu tìlú Kútà létí yìí bá ń já ìyá ní ẹ̀mọ́ mi kàn bàbá ló ní mọ́ kì í nígbà gbogbo bàbá mi ọba Adékúnlé Ahmed Oyèlúdé Àjàó Mákàmá Àjàó ọmọ afakóró rí ló ní mọ́ kì í ní gbèjègbèjọ ọkọ yín lẹ sọdún ọdún yìí ẹ ṣe tẹ̀mí ìsìtòwò tọmọta ikú baálẹ̀ ọ̀rọ̀ ìgbàlẹ̀ ẹ̀yìn lẹ́ni ọba Adékúnlé Ahmed Oyèlúdé Àjàó Mákàmá Olówu tìlú Kútà ló ní mọ́ kì í nígbà gbogbo ọ̀rọ̀ tí ń payín lẹ́rìn Ọlọ́run ò ní jọ́ payín lẹ́kún ṣé bó lólùfẹ́ yín ni ọkọ yín ni ẹni bí ọkàn yín ni ìyàwó Olúwaṣeun Àgbékẹ́ ẹ ti sọdún
ọdún yìí ẹ ṣe tẹ̀mí lọ́lá Elédùmarè ọba lọ́lá orí ìyá ẹ̀yìn lọ́lá orí bàbá tó bí yín lọ́mọ. Abọ́lọ́dún sọdún o abọ́lọ́dún sọdún àwa náà ó ṣe tà wá abọ́lọ́dún sọdún. àti bọ́lọ́dún sọdún o abọ́lọ́dún sọdún àwa náà ó ṣe tà wá abọ́lọ́dún sọdún. Abọ́lọ́dún sọdún o abọ́lọ́dún sọdún àwa náà ó ṣe tà wá abọ́lọ́dún sọdún. àti bọ́lọ́dún sọdún o abọ́lọ́dún sọdún àwa náà ó ṣe tà wá abọ́lọ́dún sọdún. àti bọ́lọ́dún sọdún o abọ́lọ́dún sọdún àwa náà ó ṣe tà wá abọ́lọ́dún sọdún.